bàbá mi ní pé òun ò fẹ́ fẹ́yàwó mi ṣe. Ìgbà tó yá ìyá mi fi sílẹ̀ ó nítorí àwọn ẹbí ẹ̀ ni kán wọ́n máa ń sọ̀rọ̀ òun ò fẹ́yàwó mi. Àwọn méjì yìí òun ò lè tọ́ tán. Kì í ṣe pé àwọn girlfriend kí wá bá mi wá o. Ìyá mi fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Àwọn girlfriend bàbá mi tó bá dẹ̀ wọ́n wá yàrá bàbá mi náà jọ máa ń wà. Àwa náà sì ní yàrá tiwa 3 bed nílé wa. Bẹ́ẹ̀ ni tá a bá ní àti ẹ̀ kì í lálejò. Bàbá mi ò ní ìyá mọ́. Bẹ́ẹ̀ sì ni wọn ò ní bàbá mọ́. Wọ́n láwọn ẹ̀gbọ́n tó máa ń wá. Tó ń bá sì wá, àwa lọ sùn yàrá tùdí girama. Yàrá wa náà máa sùn sí. Tó bá jẹ́ pé ọkùnrin ni, yàrá bàbá mi ni ó sùn. Torí a kì í sábà ní àlejò tó jìnnà sí wa bẹ́yẹn. Àǹtí Ṣeun, bàbá mi kọ̀ láti fẹ́yàwó mi nítorí tiwa. À ń dàgbà sí i. Ìgbà tèmi wọ school, èmi ti wà láyé institution. Mo máa ń wálé. School tábúrò mi ń lọ. Teacher tí wọ́n gbà ń bẹ̀. Ọmọkùnrin yẹn. Òun náà ni Dayọ̀ tèmi fẹ́ sílé. School àwọn àbúrò mi ni mo ti mọ̀. Ibẹ̀ làbúrò mi ti ṣe WAEC. Ibẹ̀ lèmi náà lọ. Àmọ́ ìgbà tèmi fi wà ń bẹ̀ wọn ò tí ì gba bọ̀bọ́ yẹn síbẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ ṣetán ni. Ó wá ń wáṣẹ́. Oríṣẹ́ náà fi gbà síbẹ̀ yẹn. Torí pé political science ló read. Kì í ṣe education. Àǹtí Ṣeun, wọ́n sì gbà síbẹ̀. Nígbà tèmi máa fi dé, àbúrò mi introduce mi sí pé èmi lẹ̀gbọ́n òun. Èmi náà díẹ̀ ń bá àjọ ń ṣeré, àjọ ń sọ̀rọ̀. Ọmọkùnrin yìí gba nọ́mbà mi. Ó bẹ̀rẹ̀ sí ní ask me out. Mo sì gbà fún. A bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa. Mo sọ fún àbúrò mi wípé èmi àti Dayọ̀ à ń fẹ́ra wa. Inú àbúrò mi dùn wípé ẹni tí òun mọ̀ ni mò ń date. Kódà ọ̀pọ̀ ìgbà àbúrò mi máa pè é, ọmọ afábúrò mi ní nǹkan. Bẹ́ẹ̀ ni tí n bá ti wálé, ó máa ń wálé wa. Ìyá mi mọ̀, wọ́n sì like ẹ̀. Bàbá mi náà mọ̀, bàbá mi náà like ẹ̀. Ìgbà tí bàbá mi pè mí, wọ́n ní wípé kí ló wà láàrin èmi àtọmọkùnrin? Mo ní à ń fẹ́ra wa ni. Ìgbà yẹn mo ti fẹ́ ṣetán ní school. Àǹtí Ṣeun, èmi náà ti lọ lé wọn. Àwọn ẹbí ẹ̀ náà sì ti mọ̀ mí. Kò ní ìyá, àmọ́ ní bàbá. Ó sì láwọn àbúrò. Ó lẹ́gbọ̀n ọyọ kan. Ó lábúrò ọkùnrin kan àtàbúrò obìnrin tó gbẹ̀yìn wọn. Ẹbí wọn dùn gan torí bàbá wọn náà rí màá rí. Àmọ́ tí bàbá wọn padà fẹ́, ẹni tó burúkú ni, ó burú gan. Bọ̀ inú ilé wọn dùn, tẹ́ bá lọ sílé wọn, ẹ máa enjoy. Ó ṣe bẹ́ẹ̀ ni tó nice. Àmọ́ ọ̀pọ̀ ìgbà ló máa ń kọ ẹ̀yìn wọn sí bàbá wọn. Àmọ́ tí bá ti débẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀ ní kí nìkan torí Dayọ̀ ti ń ṣiṣẹ́. Ó lè ti mú change ẹ̀jẹ̀ náà tètè fi nǹkan lẹ̀ nílé wọn. Ẹ̀gbọ́n rẹ̀ àgbà yẹn, ìyẹn ò kí ń bá wọn gbé. Ìyẹn ń gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn. Àmọ́ ọwọ́ tàwọn náà ò tí ì tẹnu. Àmọ́ wọn kì í ṣe ọmọ kékeré. Kódà gan, wọ́n ń gbìyànjú wọn lẹ́ni tí wọ́n ń fẹ́, táwọn náà fẹ́ marry. Àǹtí Ṣeun, báyìí ni la ṣe jọ ń ṣe láàrin ara wa. Àwọn ẹbí mi ti mọ̀ wọ́n. Kì í ṣe pé bí wọ́n mọ̀ wọ́n ní pé àti lọ́mọ ṣe mọ̀ mi mọ̀ wọ́n o. But tí dádì mi bá rí dádì wọn ń tà, ó máa ń kí wọn. Àbúrò mi ò sọ pé nǹkan wà láàrin wa àti Dayọ̀. Suspense ibẹ̀ ò ní pọ̀. Action bẹ̀ ni mo fẹ́ kí ẹ máa mọ̀. Dandan kó ní ká máa fi suspense sí gbogbo ìgbà. Ìyẹn ò mí pé kò ní make sense. Ẹ̀yin ni kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́n tí wọ́n ń sọ. Àǹtí Ṣeun, àbúrò mi ò sọ fún mi pé kankan wà láàrin òun àti Dayọ̀. Àṣà àbúrò mi àti Dayọ̀ ń fẹ́ra wọn. Ó dà kí n tó dé láti school. Ọmọ SS3 ni Dayọ̀ ń bá lájọṣepọ̀. Kódà Dayọ̀ ló gba ìbálé àbúrò mi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Dayọ̀ ló gba ìbálé àbúrò mi.
gbogbo wa ń bá lọ àbúrò mi náà ti wọ school ó wọ institution èmi ti ṣetán school tèmi mo ti ń ṣiṣẹ́ iṣẹ́ mi kò dádì mi pẹ̀lú àwọn tó mọ̀ wọ́n ti bá mi wáṣẹ́ sí company nǹkan tí mo ti ń ṣiṣẹ́ ìgbà tó yá ẹ̀rọ náà ríṣẹ́ sí bank àbúrò mi lóyún kò sọ fún mi ó sọ fún mi pé òun ti lóyún o Dayọ̀ a máa wá àbúrò mi lọ sí school o ó dẹ̀ ń fẹ́ èmi náà ó ń bá mi lájọṣepọ̀ ó dẹ̀ ní promise pé èmi ló máa fẹ́ èmi ni bàbá mi rò bó ń fẹ́ èmi ni ìyá mi sọ pé ó ń fẹ́ èmi ni àwọn ẹbí ẹ̀ sọ pé ó ń fẹ́ àṣà àbúrò mi gangan wọ́n ń bára wọn lájọṣepọ̀ wọ́n dẹ̀ ń fẹ́ra wọn. èmi ò mọ̀ ọlọ́rọ̀ àbètí dídí àwọn ẹbí mi náà mọ̀ mi ìṣòro àwọn ẹbí tiẹ̀ náà mọ̀. àbúrò mi wálé wọ́n sọ fún pé kí ló tó ojú ẹ̀ rí báyìí ìgbà yìí bàbá mi ti bá Dayọ̀ wáṣẹ́ sí báǹkì nípasẹ̀ ọ̀rẹ́ wọn kan tó tójú ẹ̀ funfun báyìí kí ló ṣe ẹ́ o ní kò sí nǹkan kan èmi ti sáàfù tán bó ti ń ṣe kínní ó ṣe wà ní 200 level ni ó ní kò sí nǹkan kan mo dẹ̀ filẹ̀ education fast gbogbo táwọn sọ èmi ti ń ṣiṣẹ́ èmi àti Dayọ̀ ti ń plan bá ṣe máa marry kódà wọ́n fẹ́ wá mọ̀ wá àbúrò mi wá tètè pé láéláé o máa sọ fún mi pé òun lóyún o Dayọ̀ ò fẹ́ kó sọ fún mi pé òun lóyún Dayọ̀ wá mú sí lórí ó pé lágbájá má wòrí ìwọ ni màá fẹ́ mi ò fẹ́ àǹtí ẹ̀ mo máa gbálé fún ẹ ní school ẹ̀ tí n bá ti gbálé fún ẹ ní school wà wà ń bẹ títí màá fi yanjú ọ̀rọ̀ àǹtí ẹ̀ máa bàjẹ́ máa sọ pé mi ò ṣe mọ́ àbúrò mi náà wá gbà lórí pé ó ti nífẹ̀ẹ́ Dayọ̀ gan bí Dayọ̀ ṣe ra drinks wá fábúrò mi nìyẹn ló bá gbé fún òun náà kúkú mọ́ ń bẹ̀ ló bá gbé fábúrò mi kábúrò mi mú àbúrò mi wá mú aṣọ ti inject ẹ̀ pẹ̀lú nǹkan tó máa fi ṣẹ́yún ó gbé fábúrò mi àbúrò mi mú àbúrò mi bẹ̀rẹ̀ sí bleed ó bẹ̀rẹ̀ sí bleed ó wà nílé pẹ̀lú girama ní táwa ṣáàdì nígbà tá a dé bá àbá àbúrò mi pẹ̀lú girama nínú ilé ní òkú àbúrò mi pẹ̀lú girama nínú ilé ní òkú kí ló ṣẹlẹ̀ ìyá mi rí bàbá mi ló kọ́kọ́ wọlé ló bá pariwo ló bá pè mí lórí fóònù ibo ni mo wà èmi sì wà pẹ̀lú Dayọ̀ tá a jọ ń sọ̀rọ̀ ó ní kí n máa bọ̀ nǹkan kan ti ṣẹlẹ̀ nílé bá gbéra ń bá lọlé nígbà tí màá délé mo bá ìyá mi pẹ̀lú àbúrò mi kí ló ṣẹlẹ̀ ṣé ìgbà tó ọmọ yìí kú abọ́ òun ní agbára ẹ̀jẹ̀ tó ń bleed ní sàlẹ̀ lábẹ́ tún ṣẹ́yún ni ṣé a máa gbé lọ sí hospital a sì máa gbé lọ sí police station àwọn ìyá mi wọ́n pa àwọn ẹ̀gbọ́n mi yòókù àwọn ẹ̀gbọ́n ìyá mi àwọn ẹ̀gbọ́n wọn àtàbúrò wọn àwọn fámìlì ìyá mi ṣẹ̀ǹpọ̀ ọmọkọ̀ọ́sọ ìyá mi bí àwọn fámìlì rẹ̀ wọ́n pè wọ́n wá wọ́n ní àlè máa pariwo kò sí bí la fẹ́ sọ pé ó ṣe ọmọdé bá ní àgbàrá ẹ̀jẹ̀ àmọ́ tó ṣẹlẹ̀ bàbá mi ní òun á gbé wọn lọ sí hospital kó lọ sí autopsy fún wọn àwọn tó wà ń bẹ ní kí bàbá mi má waste owó kiri bí tó bá sọ autopsy fún wọn kí lẹ fẹ́ sọ pé tí ó fẹ́ wẹrẹ àmọ́ lọ́dọ̀ wa àwọn mọ̀ pé ò lè pa ìyá ìyàwó ẹ̀ ò sì lè pa ara ẹ lọ́mọ jẹ́ kí wọ́n sin àwọn ọmọ kí wọ́n lọ sùn bàbá mi tẹ̀ mọ́ra
bàbá mi gbà kí wọ́n sin